lẹ́yìn oṣù méjì tó ti gbàjọba lọ́jọ́ àìkú ìyẹn ọjọ́ Sunday tí í ṣe 30 oṣù kejì ọdún yìí ìní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló máa padà kó wọnú ilé ìjọba orílẹ̀-èdè nílùú Àbújá èyí tí wọ́n ń pè ní Aso Villa tàbí Aso Rock. Ṣùgbọ́n o tó jẹ́ pé ilé àlejò ìní ààrẹ Bọ́lá Tinubu sì ń sùn o tí kò tíì kó wọnú ibi tó yẹ kí ààrẹ máa gbé. Ẹ ó rántí pé tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ó ní tẹlifíṣàn àkọ́kọ́ tó jẹ́ ti èdè Yorùbá tó kọ́kọ́ gbé jáde fún yín bí ààrẹ Bọ́lá Tinubu ṣe kọ̀ láti kó wọnú ilé ìjọba orílẹ̀-èdè yìí tó jẹ́ pé ilé ẹ̀ tó wà lágbègbè Àsokòrò l'Àbújá ló ń sùn tó sì jẹ́ pé àárọ̀ sí alẹ́ ló fi ń ṣiṣẹ́ nínú ilé ìjọba orílẹ̀-èdè yìí. Ṣá o lẹ́yìn oṣù méjì gẹ́rẹ́gẹ́ tí Tinubu gbàjọba ọjọ́ Sunday yìí ìní Tinubu ṣẹ̀ṣẹ̀ kó wọnú ilé ìjọba o ṣùgbọ́n dípò ibi tí ààrẹ ń gbé tó yẹ kí Tinubu àtàwọn ẹbí ẹ̀ kó wọ̀ ilé àlejò tí àwọn ààrẹ tó bá fẹ́ gbéjọba sílẹ̀ máa ń gbé tí wọ́n ń pè ní glass house ìlọkùnrin náà kó sí o. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé inú oṣù kẹsàn-án ìní Tinubu gbèrò láti kó sínú ilé tí àwọn ààrẹ ń gbé lẹ́yìn tí wọ́n bá parí àwọn àtúnṣe àti ìyàsímímọ́ tí wọ́n ń ṣe ṣùgbọ́n tí wọ́n ní ariwo àròyé àti ìbínú àwọn aráàlú tí wọ́n máa ń ti ojú ọ̀nà tí Tinubu bá máa ń gbà lọ sí ilé ẹ̀ lójoojúmọ́ mọ́ ìní wọn ló jẹ́ kí Tinubu wò pé òun kò fẹ́ kó ìnira báwọn èèyàn mọ́ lójoojúmọ́ mọ́ ló fi gbà láti kó wọnú ilé ìjọba lọ́sẹ̀ tó kọjá yìí. Ṣùgbọ́n o kò sì tí ì kó wọnú bí tí àwọn ààrẹ àtàwọn ẹbí wọn máa ń gbé tá a sì gbọ́ wípé tí wọ́n bá ti parí àwọn àtúnṣe àti ìyàsímọ́ tó ń ṣe lọ́wọ́ nínú ìparí oṣù yìí sí ìbẹ̀rẹ̀ oṣù kẹsàn-án ìní Tinubu èyí ò kó wọnú ilé ibi táwọn ààrẹ tó máa ń gbé.